wọn lọ sí station yẹn mo ti sọ bí ní last week ìgbà tó mú wọn lọ sí station mo ṣe débẹ̀ àwọn márùn náà tì mọ́lé bẹ́ẹ̀ tí wọ́n wọlé olóyè ọ̀dọ̀ wọn ló wá síbẹ̀ tó lọ pé palace tó lọ pé dàda ní palace ibi kan ju ẹjọ́ ìkọ́ lọ sí palace ẹ̀wò níwọ̀n àbíbà yìí tọ́ni kọ́ mú ọ̀rọ̀ sí mọ́mí ẹ̀gọ́ wọn àbíbẹ̀ mo wá sọ bẹ́ẹ̀ mú fún mo sọ fún Táyọ̀ mo ní kó tó yẹ kó torí pé àwọn ẹni tó wà níbẹ̀ ni tí bá ti pa kó má dà fún mo ní pé mi ò ní gbà. Kálẹ̀ kí ló kọ rẹ gangan. Junior Dauda. Wọ́n nílé rẹ ni bọ́bọ̀ ń gbé. Ilé mi gangan kọ́ ló ń gbé o. Ọdún mélòó ló gbé nílé, oṣù mélòó ló gbé nílé ẹ? Kò gbé nílé mi fún oṣù kankan, ó gbé nílé mi fún ọ̀sẹ̀. Nínú ọ̀sẹ̀ ń gan mi ò ń dúró létí má ti jí láàárọ̀ mo ti lọ bí iṣẹ́. Ó ṣáà wá sílé ẹ. Ọjọ́ tí ó kù ọjọ́ mẹ́ta tí ó sọnù ọṣẹ wo lẹjọ wẹ̀ tó béèrè wo ló bí? Èmi àti ẹ̀ ọjọ́ wẹ̀ ọṣẹ tó wẹ̀ béèrè wo ló bí? Mi ò mọ̀ bóyá ó wọ ọṣẹ ó kàn sọ ni ní alẹ́ nǹkan bíi 10 ó ṣílẹ̀kùn èmi kan mo wo fíìmù lórí fóònù ìyàwó ẹ̀ lie down bóyá ṣílẹ̀kùn mo wá gbé ta ló ṣílẹ̀kùn yẹn ó lóun ni mo ní bolo rẹ̀ ó lóun fẹ́ lọ pọn mi mo ní níta mi ó ní ẹ̀ ó lóun fẹ́ lọ ká ń gbé ìyàwó ẹ̀ wọn àbí bàbá ẹ̀ màá ní kó máa gbọ́kọ̀ tí mo sọ ó lóun fẹ́ lọ pọn mi mo ní níta mi ló fẹ́ lọ pọn mi ó wá ní ẹ̀ ó ní ọṣẹ kan tó ń fẹ́ wẹ̀ mo ní níta mi mo ní ṣàṣọ́ra ẹ̀ mo rú nǹkan tó máa wẹ̀ àbí o ti rí mi kémi fúnra mi wẹ̀ ọṣẹ nínú bíi láti gbà tó ti dé mo ní kó ṣàṣọ́ra ẹ̀ kó mọ irú ọṣẹ tó máa wẹ̀ nígbà tó kú bó ṣe gbé ike tó lọ nìyẹn mo sọ ti tèmi fún rẹ̀ dúró mo rẹ̀ lọ́kọ̀. Ọjọ́ kẹta ló sọnù lẹ́yìn ọjọ́ kẹta tó wẹ̀ ọṣẹ yẹn ló sọnù. Ilé ọjọ́ yẹn. Ọṣẹ wo ló wá nígbà tó wá wẹ̀wẹ̀ èmi ò rí ọṣẹ lọ́wọ́ o ṣùgbọ́n ó sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó sọ fún mi pé òun fẹ́ lọ wẹ̀ ọṣẹ kan mo ṣàtúnṣe pé mo lọ ọṣẹ tó ń wẹ̀ torí mi fúnra mi tí mi ò ní ọṣẹ sílé tí mo fúnra mi wẹ̀. Ṣé babaláwo ni ọ́? Babaláwo ni ọ́? Onífá ni mí. Kí lẹjọ jẹ papọ̀? Kò sí nǹkan tá a jọ jẹ èmi máa ti jí láàárọ̀ tí máa ti dáná máa ti jẹ bu oúnjẹ tèmi ó yá ìwà àti ìyàwó ẹ̀ lẹ́nu yòókù mo ti lọ. Aṣọ tí wọ́n wá kó níjọ́ ní ilé rẹ̀ náà ti wá kó. Bẹ́ẹ̀ni. Aṣọ wọn. Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ sí pé ó mọ. Aṣọ ẹ̀ kan ni aṣọ bọ́bọ̀. Ó mọ wọléwọ̀de ẹ̀. Ní omi ò mọ wọléwọ̀de ẹ̀ o ìyàwó ẹ̀ wá. Bó ló sọ fún ọ pé ìyá òun mò ń lọ ti lọ gba nǹkan. Kò tẹ̀ sí nǹkan tí màá tẹ̀lé ìjọ sọ débẹ̀ yẹn kò sọ ẹni tí fún mi kò ń sọ nǹkan kan fún mi ju ìyàwó ẹ̀ nìkan ló máa bá sọ̀rọ̀. Ọjọ́ tí wọ́n wá ń wá ta ló sẹ́ndì mẹ́sẹ̀gì sórí fóònù rẹ̀ ta ló sẹ́ndì mẹ́sẹ̀gì sórí fóònù tiẹ̀. lọ́gọ́ tó ń wá. Tí lásìkò tó ń wá ta ló sẹ́ndì mẹ́sẹ̀gì sórí fóònù tiẹ̀. ẹ mọ̀ pé àwọn èèyàn tó ń bá yàn wá mọ̀. Ta ló sẹ́ndì mẹ́sẹ̀gì sórí fóònù ẹ pé wọ́n ti rí bọ́bọ̀. ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀gì sí orí fóònù mi òun náà kàn try láti bá mi gẹ̀ẹ́tì ẹ̀ náà ni. ẹni tó sọ fún ọ pé wọ́n ti rí bọ́bọ̀ o ibi báyìí ń bọ́bọ̀ wá o ta lẹ́ni yẹn. ó ní kàn lọ wo police station mi ò mọ orúkọ ẹnìyẹn náà kàn try láti gẹ̀ẹ́tì ẹ̀ fún mi ni. Ó try láti gẹ̀ẹ́tì. ó ń try láti kí wọ́n máa wá nǹkan jẹ́ try best ẹjọ́ ẹ̀gbọ́n kí ló ṣe é tó lọ bí báyìí ẹ̀gbọ́n mo wá àbúrò mi ní orí bóyá wàá sọ fún mi pé ó ní kàn lọ wo. mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí ọ̀ngọ́. fóònù ti kú. ẹjọ́ ta báwo la ṣe lè gbọ́ ọwọ́ ta ni mẹ́sẹ̀gì yẹn wà ẹ wá play ẹ̀ ká gbọ́ ẹ play ẹ̀ lẹ́nu kínní yẹn. báyìí ni wọn náà ṣẹ̀rí ní station ni bóyá wọ́n ní bóyá ẹ̀yàn kì í dó girlfriend rẹ̀ àti something like that báwọn lọ́mọ lọ́pàá mú ẹ̀ wọ́n láwọn lọ́pàá mú kó tí mọ́lé o kò ṣẹ̀ ń gbọ́ báyìí ni wọ̀ fúnra rẹ̀ ọ̀yá kó gbá ìsáàsì mi nǹkan try best ẹ̀ láti gbé wọ́n ní wọ́n ti rí. kàn lọ wo police station yẹn so èmi àti dáàdi ìlàdìgẹ èmi àti wọn ló jọ lọ police station yẹn bá a ṣe débẹ̀ wọ́n ní kò sí bíbáyìí àdẹ̀kúrò mẹ́rin wọ́n dẹ̀ fi wọ̀ wọ́n. bó ni wọ́n wá rò pé Junior lè wà. bọ́bọ̀ lè wà. Ọlọ́run nìkan ló mọ ibi tó lè wà o. ìgbà tó dá ifá tó bí ifá léèrè kí ni ifá sọ fún ọ. wọ́n sọ pé inú àhámọ́. ìgbà tó dá ifá tó bí ifá léèrè kí ni ifá wí fún ọ ṣe bó ní ifá ni ọ. èmi kọ́ ló dáfà àbí. kí ni ifá sọ. wọ́n sọ pé ibi tí wọ́n bá ti dáfà tí wọ́n ti sọ wọ́n ní ó wà nínú àhámọ́ nǹkan tí gbogbo èèyàn sọ nìyẹn. ẹ bá ń sáré mú ìyá rẹ̀ wọlé kó tó di pé ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ìyá ẹ̀ ọjọ́ ti lọ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ìyá rẹ̀ láàrin ìṣẹ́jú kan ìyá yẹn ń gọ́. mo ń bọ̀ á rí bọ́bọ̀ làbára ọlọ́run sẹ́ á rí tún yìí ń kọ́ bọ̀bọ̀ tó wá láti olóhùn wá láti Ẹdó yẹn dà
bọ̀ túyì dà ẹ bá mi rárá túyì ẹnìkan wà tó ń jẹ́ tú òun ló pe bọ̀bọ̀ yẹn wá láti Èkó láti Ẹdó àbúrò bàbá òkè sábúrò yín ló ń jẹ́ túyì. ẹni kankan tó jẹ́ ká pè mí kankan fúnra mi wá. òun náà mo béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé wọ́n nílé rẹ̀ ló ń gbé pé ó sì pé ọjọ́ tí ó kù ọjọ́ mẹ́ta tí ó sọnù ó wọ ẹ̀ṣẹ̀ nílé rẹ̀. pẹ̀lú bó ṣe wà lọ́dọ̀ mi yẹn wọn àti ìyàwó ẹ̀ ló jọ wà lọ́dọ̀ mi kò dẹ̀ sí tí wọ́n fẹ́ jẹun àwọn méjèèjì ló jọ máa lọ wọ́n jọ lọ gba nǹkan níbi tí wọ́n ti máa ń ro oúnjẹ tẹ́ bá ti ra nǹkan ẹ sọ fún mọ́mì yẹn máa fún wọn lówó mi ò máa fi wọ́n lẹ̀ èmi ti lọ ibi iṣẹ́ nìyẹn àbí mo purọ́ ni. wá ẹ̀yà ẹ̀jẹ̀ ọjọ́ ti lọ dìde dúró náà òun gba fún. ta ló ṣépè fún. ó lóun fẹ́ pè bàbá tó ń rẹ́ǹtì ilé lọ́wọ́ ẹ̀ wípé òun gba ilé lọ́wọ́ ẹ̀ oníbọ̀ kò tí ì tóṣù kan wípé bọ̀ òun fẹ́ rẹ́ǹtì ilé ibòmíì pé ibi tó ń gbé yẹn ó níbẹ̀ ò dáa nǹkan tó jókòó wá sọ́dọ̀ mi gangan nìyẹn torí alẹ́ ti lẹ́ lọ́jọ́ òun àti ìyàwó ẹ̀ wọ́n ní alẹ́ ti lé àwọn olè lọ sódò mọ́ pé ibẹ̀ wọ́n sọ pé ibẹ̀ ò dáa wípé ẹ̀gbọ́n jẹ́ kí n wà lọ́dọ̀ yín fúngbà díẹ̀ káwọn lè rówó padà kán lọ kó ẹrù wọn bẹ́ẹ̀. ta ló wá ṣépè fún. èmi ò mọ̀ ìyàn tó ṣépè fún mo ṣàyẹ̀ pé ó gba fóònù lọ́wọ́ mi ó lóun fẹ́ pè mi ò ní káàdì èmi wá ṣe káàdì sí ó wá fi fóònù ó wá fi pè ó wá wọnú ilé ó lọ bá ẹnìyẹn sọ̀rọ̀ bó ṣe wá bá ẹnìyẹn sọ̀rọ̀ tó wá jáde pé ẹ̀gbọ́n bàbá ẹ̀ kàn sọ̀rọ̀ sí òun àmọ́ ní bàbá ń sọ̀rọ̀ sí ẹ tí bàbá yẹn bá tẹ máa bá ẹ fa wàhálà fìlẹ̀ má bàa fa anything ìwọ ṣáà wá wọlé kó lọ kó ẹrù ẹ kúrò ń bẹ. ọjọ́ tó sọnù yìí ilé rẹ ló ti lọ. èmi ti kúrò nílé òun àti ẹni ló jọ kúrò nílé lọ́jọ́ yẹn sà. òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ kúrò nílé. àsìkò wo ni wọ́n kúrò nílé. mo ti kúrò nílé láti 8 mo fi wọ́n lẹ̀ sílé ni oúnjẹ tí mo sè lọ́jọ́ gan wọn jẹ mo tún délé bá a wáyé tí wọn jẹun òun lè lé ẹ̀yẹ́ bì lọ́wọ́. ìyá dìde náà jẹ́ n sáré béèrè nǹkan torí ọjọ́ ti lọ Canada baby dà ìyá ẹ dúró ẹ jókòó màmá wọ́n ní ọmọ yín lọ́jọ́ tẹ́ ẹ mú un lọ síbi tó ti lọ gbọ́ṣẹ́. kò àjọba mi ẹ wo ṣe rí ọ̀rọ̀ yóò ti ẹ̀gbẹ́jọ́ kan ṣàtìbá mi wọ́mọ̀ mi ìdárú mi ò dárú sẹ́ẹ̀ mi ò. ọmọ yín náà là ń wá ẹ mọ́ dọ̀rọ̀ irú. àbí mi ò gbọ́dọ̀ mi ìgbé àjọba mi lọ síbi tó ti lọ gbọ́ṣẹ́ nǹkan tó délé mi ìgbé lọ síbi tó ti lọ gbá ọṣẹ́. ó dà ilé aládùúà tẹ́ ẹ mú lọ kí ló ṣẹlẹ̀ sí tẹ́ fi mú lọ ilé aládùúà. ilé aládùúrà mi mú lọ sí ilé aládùúrà. ẹ sọ ní bí lọ́sẹ̀ tó kọjá. mo ní mi ò mú lọ sí ọ̀dọ̀ aládùúrà èbí mo sọ ń bì í. mi ò. ẹ ní sùúrù yóò ṣáà ní nǹkan kan ṣé bóyá ó ní tẹ́ ti ń gbọ́ tẹ́ fi mú lọ bí tẹ́ fi mú lọ. kò sí nǹkan kan tí mo gbọ́ mi mú lọ sí anywhere. ẹ sọ ń bí lọ́sẹ̀ tó kọjá àti sọ̀rọ̀ débẹ̀ mi ò sọ ní ẹ̀bẹ̀ lọ́wọ́ mi mo ní mi mú lọ sí anywhere. àbí. ẹ̀hún náà là ń béèrè pé kí ló dé tẹ́ fi mú lọ ṣọ́ọ̀ṣì kí lẹ lọ mú ṣe kí ló ṣẹlẹ̀ tẹ́ fi mú lọ bẹ̀. ṣé èèyàn ò lè lọ praise fún ọmọ ẹ̀ ní kọ́ńtà tí bá mi rí ọmọ mi ní mi ìfẹ́ ẹjọ́. ẹ má dọ̀rọ̀ yìí rú. ṣó ní ta fẹ́ mú jáde à ń wádìí ọ̀rọ̀ ni a dẹ̀ fẹ́ mọ bí tọ́mọ yín wà tá a bá rí ibi tọ́mọ yín wà ìdùnnú wa ni ó láwọn nǹkan tí wọ́n ti sọ nípa yín náà là ń sọ béèrè lọ́wọ́ yín kí ni ìdí kí lẹ lọ ṣe nílé aládùn kí ló dé tẹ́ fi mú lọ lé aládùn. mo lọ pray fún bíbẹ ni. kí náà ló ṣẹlẹ̀ sí. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí. ẹ kàn déédéé mú lọ. ó lọ pray bíbẹ ni wọ́n ṣọṣẹ́ sí wọ́n ṣe ọṣẹ kankan fún ọmọ mi ìṣọṣẹ fọ́mọ. màmá ara yín ń gbọ̀n. ara mi ò yá tẹ́lẹ̀ yẹn kó òtútù ń pa mí bíi tẹ́lẹ̀. gangan náà la jọ ń sọ ìyá bí mo ṣe wà yìí tíyá mi bá fẹ́ mú mi lọ bì kan bóyá ó lálàá kan rí mi ni o bóyá ó ní nǹkan kan ṣé ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ ń lọ. kì í ṣe ṣọ́ọ̀ṣì yẹn kọ́ ni mò ń lọ. ìgbà tí ìṣe bẹ̀lẹ̀ ń lọ kí ló ṣẹlẹ̀ tí ẹ fi mú lọ ṣọ́ọ̀ṣì aṣá ní nǹkan kan tẹ ẹ lé dédé kì í mọ́lẹ̀ pé wàá lọ gbàdúrà tí ìṣe pé bóyá ó ní nǹkan kan tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn. òun ló wá bá mi pé òun mọ̀ bí ìrìn àjò ń ṣe rí mo dẹ̀ mú lọ pray kó wọn ṣọṣẹ́ sí wọn ṣọṣẹ́ fún wọn ṣe nǹkan kan fún. no ẹ̀yin lẹ́yìn sọ pé ọṣẹ ẹ̀ sọ fún mi báyìí pé wọ́n lọ ṣọṣẹ́ fún mi ìṣọṣẹ́ fáyọ̀ mi ìṣọṣẹ́ fún rárá mi ò ṣọṣẹ́ fún ayọ̀ ẹ̀yin lẹ́yìn sọ fún mi báyìí pé ọṣẹ mi ìṣọṣẹ́ fún. ìyá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n lọ́mọ sọ làwa fi ń bí yín léèrè tá a bá rọ́mọ báyìí ọ̀rọ̀ bá dùn á sì rí lágbára Ọlọ́run. àmín Jésù. ìyá o
àwọn ẹgbọ́rọ̀ táwọn ọjọ́ yẹn ti rodò ẹgbọ́rọ̀ táwọn ìdílé Alákíyẹdé sọ lẹ́ẹ̀kan wọ́n lẹ́yìn lẹ sọ pé ẹ ò sọ̀rọ̀ yìí mọ́. pé mi ò ṣe mọ́ bíi ti báwo. ẹ pé kan lẹ lọ gbé àwọn olóyè wá láti wá bẹ̀bẹ̀. mi ìgbólóyè wá sẹ́ mo ní mi ò gbólóyè mi ìṣọmadó mi ìṣọmadó ọmọ ìgbólé ni mí. ìgbà tó mú wọn lọ sí station yẹn mo ti sọ bí ní last week ìgbà tó mú wọn lọ sí station mo ṣe débẹ̀ àwọn márùn-ún náà tì mọ́lé bẹ́ẹ̀ tí wọ́n wọlé olóyè ọ̀dọ̀ wọn ló wá síbẹ̀ tó lọ pé palace tó lọ pé dàda ní palace ibi kan ju ẹjọ́ ìkọ́ ń lọ sí palace ẹ̀wọ̀n níwọ̀n àbíbà yìí tọ́ni kọ́ mú ọ̀rọ̀ sí mọ́mí ẹ̀gọ́ wọn àbíbẹ̀ mo wá sọ bẹ́ẹ̀ mo sọ fún Táyọ̀ mo ní kó tó yẹ kó torí pé àwọn ẹni tó wà àbíbẹ̀ ni tí bá ti pa kó má dà fún mo ní pé mi ò ní gbà ẹnì kan tí mo fẹ́ kọ́ ní pé kí n má gbà mo ní pé mi ò ní gbà ibi kan yí ọ̀rọ̀ kan mú ọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́mí mi pè mí mi ìgbé kọ́ mo kúrò níbẹ̀ ni mo dàbí gan wọn àbẹ̀ ṣé o ti má rì kò tí má rì ṣé wọ́n ti má rì mo ń gbọ́ ẹ. mọ́dà mi gan wọn abẹ́ lọ́jọ́ ohun tí wọ́n dà mí pè mí ipe kí n má gbà o wọ́n mi pè mí bọ̀dà délé wá sọ fún mi pé kí n àbúrò dádì mi ó wá ní pé kí n gbà mo ní pé rárá sẹ́ẹ̀ wọ́n pé ṣé wọn lè bá mi sọ̀rọ̀ tì ní lólóyè lé wọn ṣá lólóyè sí fámìlì wa ni. mi ò. àwọn fúnra wọn ló lọ mọ lóyè mi bẹ̀ àwọn fúnra wọn lọ sí pálásì tó lọ sọ̀rọ̀ ní pálásì ìgbà tó ń débẹ̀ gan wọn ò lè jẹun tó tún sọ̀rọ̀ yìí pé wọn ò ní pé kọ́ ti wà wọlé tó sọ̀rọ̀ àwọn fúnra wọn tún sọ̀rọ̀ tó ní pé ṣe là ń bẹ̀bẹ̀ àwọn kan fúnra wọn ló sọ̀rọ̀ bíbẹ̀ o yìí pé wọn ò ní pé kí ẹ̀ tí yẹn ṣe tó yẹn pé kí ní kọ̀kìnìkan kó wọn ní kọ́ ti wà wọlé. Canada baby kan ẹsẹ̀ ọjà pé ọjọ́ yẹn ti rodò rárá má wọ̀rí jẹ́ nǹkan tí ẹ sáré wojú rẹ̀ wá arábìnrin lẹ́yìn ìṣẹ́jú kan kí ló ṣe ọ́ wọ́n fẹ̀sùn o mọ irú ẹ̀sùn tó fi kàn ọ́ ni ṣé nǹkan ò máa ṣe ọ́ ṣé o mọ irú ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́ ni dákunjọ má jẹ́ ń ṣìṣọ́ torí Ọlọ́run kan ò ní ṣe ọ́ o arábìnrin kí ló kọ rẹ. orúkọ mi ni Ògúnṣàkẹ́ Ọmọbàkẹ́. wọ́n nítorí rẹ pé àwọn tó ń fẹ́ ọ ló gbé bọ́bọ̀ pamọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àfẹ́rí ọ̀ ń bí lágbára Ọlọ́run á rí bọ́bọ̀ lágbára Ọlọ́run. bàbá olóyè ọmọ sí ọ ẹ ká lẹ́sà ẹ dákun bàbá tí àyè bá gbà yín sà ẹ jọ̀ọ́ a fi tọ̀wọ̀tọ̀wọ̀ a fi pè yín sà ẹ jọ̀ọ́ bàbá olóyè ọmọ sí ọ a fẹ́ kí olóyè gíga ní ìdí kó má bàjẹ́ lẹ́sìn wà ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí torí wọ́n ní ẹ mọ̀ púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n kó wá bá yín á lè wá mọ ibi tá à ń lọ á mọ ibi tá a wà bọ́bọ̀ sí ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run ẹ̀yin bàbá ìdílé Alákíyẹdé ẹ jọ̀ọ́ ìrìn àjò yín kọ́ ẹ̀kan torí bàbá ọmọ sì ń bọ̀ bí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run a mọ̀ retí lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run. ẹjọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan ṣe rí girlfriend yẹn wọ́n ló ń fẹ́ nìkan pé òun àtàjọ jìjọ kò fèsì ara pé wọ́n ní ẹni yẹn wọ́n ní bọ́ọ̀ yẹn sọ fún Ayọ̀ wọ́n ní bọ́ọ̀ yẹn lérí máa yọ̀ pé Ayọ̀ ṣe pé ó ṣépè fáyọ̀ pé òun máa fìyà jẹ Ayọ̀ pé ṣèbí òun sọ pé kó fi girlfriend òun sílẹ̀. màmá ẹ má wọrí lágbára Ọlọ́run á yanjú gbogbo ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ yín la kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ yín la bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run.